Bismillahirrahmanirrahim. Alladhina yazkuruna Allaha qiyaman wa qu'udan wa ala junubihim wa yatafakkaruna fi khalqis samawati wal ardi. Rabbana ma khalaqta hadha batilan subhanaka faqina azabana ajawa Aisha subhanaka faqina azabana. Sadaqallahul Azim. Títóbi ọba Ọlọ́run, Ọlọ́run ọba lókè lókè, a ò rí oyin tán ọba Olúwa, ọba táwọn òpókè nìkan ló wà, tó sì ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn tún wá, ó sì ń bẹ lẹ́gbẹ̀ẹ́ òsì wa. Ó ń bẹ níwájú, ó tún ń bẹ lẹ́yìn. Kò síbi tí ó sì ọ̀bọ Olúwa. Oríyọmí tálá lè fi wé. Kò sẹ́ni tó tó. A ò rẹ́ni tó ṣe bí Ọlọ́run. A ò sì lè rí. A yóò fi tán o. Àwọn òyìnbó wọn wá bí tó wà. Wọ́n láwọn fẹ́ máa di Ọlọ́run, wọ́n fẹ́ máa bó ṣe ń ṣiṣẹ́ rẹ̀, kí wọ́n lè máa ṣe bí Ọlọ́run. Lóòótọ́ ìbò ń gbìyànjú gan-an látara ọpọlọ tọ́lọ́run fún wọn. Ìbò ló ṣe plénì tango, àmọ́ wọn ò lè ṣe bí Ọlọ́run. Ìbò ló ṣe mọ́tò tango, bẹ́ẹ̀ wọn ò lè ṣe bí Ọlọ́run. Ìwọ tó bá máa pọ́lọ́hún bẹ lára rẹ, bá ń gbé títóbi fọlọ́hún pé Allahu Akbar. Allahu Akbar. Ẹni tá nàbí bá ń bẹ lára rẹ kó bá yóò bó ní iṣẹ́ ńlá. Ànábì la síwájú ayé, Muhammad la síwájú ọ̀hún. Alif aṣíwájú ayé, bàbá Fatima, ta ló dàbí Muhammad, sàdánkátà Muhammad, jim jagunjagun nínú ẹ̀sìn, ẹni àtòrí ẹ̀dá yé, ànábì la gbọ́lá fún, dandan ní kárí Muhammad, ẹ̀sà nínú àwọn ànábì. Rasulullahi Muhammad. Wà á máa gbọ́ yòókù nínú rẹ́kọ̀dù tó ń bọ̀. Èmi àti Oríyọmí, èèyàn rẹ̀ tálá ó pè ní èèyàn rẹ̀. Nínú rẹ́kọ̀dù èmi àti bàbá wa Oríyọmí, àwọn náà ń dádúró lọ́dọ̀ tirẹ̀. Kọ̀lọ̀ǹjẹ́ ń bá wa láyé. Ọwọ́ ọ̀gá wa ló wá, àwọn náà ń dádúró. Ẹ ṣàánú wa Oríyọmí. Àwọn náà ń dáṣẹ́ yẹn dúró. Ó ti wà ní stúdíò ọjọ́ tí pẹ́. Àwọn náà fún wa ní kọ́ọ̀sì yẹn pé èèyàn rẹ̀ tálá ó pè ní èèyàn rẹ̀. Ẹ̀gbọ́n náà sẹ́ni tó lówó láó pè ní èèyàn rẹ̀. Àbóyẹ̀ tó jẹ́ tálíkà láó pè ní èèyàn rẹ̀. Àwọn kan sọ fọ́lọ́ nìkan láó pè ní èèyàn rẹ̀. Àwọn kan sọ fọ́lọ́ nìkan láó pè ní èèyàn. Ọjọ́ ti lọ, ìkàlẹ̀ àwọn àgbàlagbà tó ń bẹ níjókòó. Ìkàlẹ̀ bàbá wa Mọ̀lánà Ṣéhù Mustapha. Ajani Bello, ìbànújẹ́ oníkan yìí tọmọtọmọ.
Anakira badali marifa koni baba bawa Aji Mustafa Ajani Bello Kọlọ́hun máa pa bàbá. Lọ́jọ́ Sunday tó kọjá mo pàdé pẹ̀lú bàbá mi Sheikh Ajani Bello wọ́n ṣàdúrà fún mi Alhaji Kẹ́hìnlé Minister Ali Ìlọrin wọ́n sì bó kárí fún mi kọlọ́hun kó wá jẹ́ kí Maulana Sheikh Mustapha kọlọ́hun jẹ́ kẹ́yìn kan bó kárí fún Minister ìbànújẹ́ oníkẹyìn Alhaji wa Sheikh Hamza ìbànújẹ́ oníkẹyìn ọláníyàn lókè lókè lẹ́ẹ̀mọ́ lọ Anaki abadali marifa kò ní bàbá bá wa ọláníyàn jẹun wá kí ọ̀gá wa ọ̀gá yẹn olórí oko Sheikh Shuara yìí Alhaji wa Abdul-Latif Oríyọmí ẹ bá ń pariwo Shehu. Oríyọmí Shehu òun lóríyọmí àfà tó yanjú òun lóríyọmí Alhaji wa Abdul-Latif Oríyọmí ẹ ti dògo àgbáyé Oríyọmí ọ̀tá ò ní gbé mi Oríyọmí lókè lókè lẹ́ẹ̀mọ́ lọ Oríyọmí èrò ọ̀tá kò ní sẹ́ lórí yín ọ̀tá ń gbìyànjú kábùrú sẹ́ lórí yín àmọ́ Ọlọ́run ọba tó ṣẹ̀dá yín kò lè mọ̀ wò yín níran kábùrú sí yín ẹni bá wà gòbí Oríyọmí àṣẹ lọ́rùn yín gíga gíga ṣàlàyé tì yín ọlá ńláńlá kò mọ jẹ tìyín àgbàdá sábùrò bàbá Oríyọmí kò ní bá yín láéláé mo kí bàbá mi àgbàrá ìdù olólùfẹ́ mínísítà ìbànújẹ́ oníkan yín mo fi alájà mi Aisha láti ìlú Ìlọrin mo fi kí gbogbo àwọn màmá tó ń bẹ níjókòó ìbànújẹ́ oníkan yín tọmọtọmọ máa wá sọ pé Allahumma salli ala Muhammadin Allahumma salli ala Muhammadin wa sayyidi saadati nabiyyi Muhammadin. Allahumma salli Bàbá ala mi Oríyọmí. Allahumma salli ala Muhammadin. Iwájú àwọn orí gẹ́gẹ́ láwà. Wa sayyidi saadati nabiyyi Muhammadin. Alhaji wa Táyé Oríyọmí. Mo recognize the presence wọn. Bẹ́yàn bá ti rí wọn, kò ní dìkẹ́yàn máa wá Alhaji wa Kẹ́hìndé Oríyọmí. Alhaji wa Táyé Sobeko. Táyé Sobeko. Táyé Sobeko. Táyé Sobeko. Ìbànújẹ́ kó máa ní kọ̀yìn Táyé Sobeko. Orí mo kí ọ̀gá mi bàbá mi Zulkọ́lì Nẹ́ẹ̀nì olùkọ́ bàbá ọba ìlú Ìlọrin ẹja ṣèṣéwù ààrẹ ní ṣèṣéwù ọ̀ìdù tó ta lẹ́nu bàbá mi Zulkọ́lì Nẹ́ẹ̀nì gàrí bàbá pẹ́. Bóyá ẹ sọ pé Oríyọmí o Oríyọmí Oríyọmí ọ̀gá wa Oríyọmí ẹ pariwo Oríyọmí wíníwíní lójú orogún wíníwíní lójú orogún. Lókè lókè láyé bàbá wa. Ó yá máa sọ pé ẹni tí yóò lóògùn wá lọ́wọ́. Ajítáyé ẹni tí yóò lóògùn wá lọ́wọ́. Ẹni tí yóò lọ́tẹ̀ àwọn wárí. Ẹni tí kì í sẹ́yìn pé a máa súré o.
ẹni tí yóò lábòsí ọ̀nà ọlọ́run máa ó yá. ẹni tí ológun alọ́lọ́run. Bàbá mi sọ́nà ẹsẹ̀ wọ́n dúpẹ́ worldwide. Ìbànújẹ́ kò nìkan yìí. Lókè lókè lẹ́ẹ̀mọ́ lọ ìbànújẹ́ ò nìkan yìí tọmọtọ. Ẹni tí yóò lógun alọ́lọ́run. Ẹni tí yóò lọ tẹ̀ àwọ̀. Ó yá rọ́bà náà àti iná, àsánà táwọn fi dùnà, fègà ní àsánà tá, wákè ní àsàbà náà. Ọlọ́run lọ́dún táwa yìí, Ọlọ́run lóṣù táwa yìí, bóyá kárí àwa wọ̀nyí, aburú kìlẹ̀ yìí, ó má ṣe jẹ́ táwa wọ̀nyí. Ọlọ́run bó wọ́n láyìí fẹ́, tó ti sànà bí tó sì fẹ́, tó sì tó ṣe láyọ̀ fẹ́, gbogbo táwa náà ò fẹ́. Ọlọ́run dákun bá wa fẹ́, kódà báwọn kan ò fẹ́. Ọlọ́run má jẹ́ ká pàṣán, ká má ṣe wá láyé àṣán, àwọn alálẹ̀ pẹ̀lú ọ̀sán, gbogbo wa níbi àìsàn, ayé máa lù wá ní pàṣán. Ta ni Jéhù dàgbà fún? Ó ṣe Jóhù lágbà fún. Kí ló ní tàbí gbà fún? Jéhù Àdámà lágbà fún. Ìmọ̀ tó ní láṣẹ gbà fún. Kò lè hó. Tó bá ti fẹ́ pé kéwú lérè máa bà lájì kó. Sọ pé yá Alhaji Minister, yá Alhaji Minister.